èmi rèé o ṣé ẹ mọ̀ mi èmi tí wọ́n máa ń ní tí òwe Yorùbá ní ẹni obìnrin kò lọ́nà tó ní bẹ́lẹ̀ yìí ò tiẹ̀ jọkọ mi ájá lèmi èmi ọ̀hún rèé o ṣé ẹ ti rí mi ìtorí pé mo mọ̀ pé ẹ lè mọ wá mi tẹ́lẹ̀ èmi rèé bí n tiẹ̀ jẹ́ ọkọ rẹ ìjà lè rẹ àbí kí n dún ọ lẹ́ẹ̀kan èmi rèé. èmi rèé o ṣé ẹ mọ̀. mo wà very sure pé most of these videos tí wọ́n ń gbé wá about Aremu nsìn most of them bóyá old video tó ti ṣe sẹ́yìn ni o but TikTok ó láìka mi bọ Àbẹ̀kẹ́ Àdé náà ó ti wá post ẹ̀ ó ní èmi rèé o èmi rèé o èmi tí ọmọbìnrin pàdé lọ́nà tó máa ní tẹ́lẹ̀ yóò bá ti ẹ̀jọ́ kọ mi kó jálè mi ká má parọ́ ká má jalè àwọn Afolayan family wọ́n fáìn bàjẹ́ wọ́n fáìn nù ó lóun rèé o òun rèé o tí mo bá ti ẹ̀jọ́ kọ ẹ̀ màá ṣáàjálè ẹ̀ ò kí n ṣe lẹ́ẹ̀kan síbẹ̀ ṣáà ní òun rèé ẹ̀ sọ pé Aremu kò rán anybody kò rán ìyáláyà anybody bó ṣe wà yẹn J-Mighty says if you understand what is passing as a speech you are a genius. Wiki said this is an old video actually. Mi mọ̀ pé Aremu ti ṣe video kankan. Mo ti lọ sórí page he has not done any video. So all of these videos are old videos. But TikTok mi mọ̀ ẹni tó kọ algorithm TikTok. Anything báyìí ó máa lọ máa gbé old video ẹni yẹn jáde. Àwọn kan náà dẹ̀ máa lọ máa dig and then you will think that ó ti ń bá Lizzy sọ̀rọ̀ ó ti ń tas anybody. Meanwhile kò tas anybody o. Zero says now this kind of job where you get belle for ma ṣe ó ṣe fún wọn náà kí ló kàn ẹ́ kó kí ló bá jẹ́ lẹ́jọ́ wẹ́ kí ló kàn ẹ́. Living like says is a very reserved guy. You don't even need to explain to anybody, just vibing because of what is happening recently. And this is even an old video. Ẹni aláṣẹ pẹ̀lú gbogbo dẹ́ndẹ́n bólà omi nìkan yìí náà kí ló ṣe omi nìkan ẹ̀ olówó ló máa ń yọkùn mọ̀ kankan. Ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ẹlòmíì láìkí kó máa fọwọ́ pakùn kí ni mo fẹ́ fi flat mi ṣe ikùn mo fẹ́ máa fọwọ́ pa ródóródó kí n gbórí mi síbẹ̀ so bóyá nǹkan tí Fọlá náà láìkí nìyẹn kí n ti yín Aremu wey no send na papa kò rányàn aṣáǹdì says kíni pẹ̀lú ikùn gbẹ̀ǹdù yìí kí ló kọ́ yìí bẹ́ẹ̀ orí pẹ́lá ẹsẹ̀ ọmọ tẹ fún lóyún kọ́ ṣó lóun ò gbà ní àbẹ́ ẹ̀gbọ́ tí jísọ̀ bá sọ pé tí Fọlá bá ṣẹ́yún ó máa tẹ̀kẹ́ ọ̀ pẹ̀lú ẹ̀ so ṣé ó lóun ò gbà yín ni ó gbà náà Amina sẹ́ o ṣé baddest ọmọ Afolayan what is you people's problem Fọlá isn't married again mentor yín ti gba ọkọ Fọlá lọ tipẹ́tipẹ́ Aremu na single father so what is the fuss about I wonder o. Big Doctor said we don't see you. Baba Oluwaju wọn lọ. Ọkọ àǹtí Fọlá. Adeniran says Baba no send anyone. He doesn't. Baba ọmọ tó ń bọ̀ lọ́nà ẹ̀kọ́ ọkọ̀ Fọlá Tinubu. Olatira says God bless you my brother for your confidence. That's why I believe in my brotherhood from Igbomina. The guy has not even made any video. Ó sì lè ṣe video because mọ̀ pé tó bá kọ́ ẹnu Aremu ò dá o. Ẹnu Aremu ò dá bó ṣe wà but he has not made any video. These are obviously old videos that he has done. Becky says ìwọ Ọlọ́run brother Aremu ẹ dákun ẹ má jálè rẹ̀ ọkọ rẹ̀ ní kẹ́ jẹ́ Aremu. Rachel says shey you hear am all of una wey no dey mind una business. This lover or this lover dey look for you. Okay? Aremu Kosanwo don't mind them you are beautiful very beautiful guy very handsome dude all of them in their family very fine. So Fọlá náà ọmọ tán síbẹ̀ so just imagine the cutie that they are going to give birth to the beautiful child that they are going to give birth to so ẹ fẹ́ ní ẹlẹ́ni lẹ̀ o gbọ́ rẹ̀ múnà bàbá wèrè gidi ni o ní ti ẹ̀mọ̀ yẹn o tí Lizzy bá try láti really come fún Aremu Lizzy máa sá kúrò tí Aremu bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ òun gan máa pé kí ni mo ṣe yìí
So ẹ ra fàrẹ̀múlẹ̀ o. He no send at all exactly. He doesn't send. He doesn't care. I'm telling you. Ọkùnrin mẹ́ta fúnra ẹ̀. Okay, bàbá ọmọ tó ń bọ̀ lọ́nà ẹ ṣé o, ẹ ṣé o, tí náà dé o, ẹ ṣé o. Ṣé ẹ mọ̀ mi? Bẹ́ẹ̀ kẹ́yìn tèmi, don't forget to like, to share, to subscribe. Thank you for listening. Èmi tí wọ́n máa ń ní tí òwe Yorùbá ní